tó make tó ní pé ó ní Ahmed Bola Tinubu is wanted before in America. Wàhálà dé. Ó ní no mo lè sẹ́ni kí nìyẹn mo lè sẹ́ni ìwé máa ń ó ní ìfẹ́ wọ́n tí ó ní òun support nǹkan tí Trump kó lọ sí Nàìjíríà. Obama nìyẹn Obama kọ before that. George Bush. Ló bá tọ́ wọ́n bá finish wọ́n ti pa wọ́n pẹ̀lú Bọ́lá lórí Bọ́lá ọmọ Ahmed wọ́n ti pa wọ́n lé ẹ lórí l'Amẹ́ríkà. Joe Biden. Ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan tó ní nǹkan. Ó sọ pé ó lóun support Donald Trump kó lọ kó killing of Christians ní Nàìjíríà. Ó ní tí Bọ́lá Tinubu tó bá ti lè resolve tó bá ti wà involved pé it will be removed automatically as is a condemned man. It's a condemned man also is a criminal in the United States. It's wanted in the United States. Ẹ jẹ́ ṣé a lè rí. Okay, mo lè ṣẹlẹ̀ tí bá pọ̀. Ṣé mo lè submit opinion mi nsìn? Okay. Bẹ́ẹ̀ ni sà. Yes sir, ẹ ṣeun. À ń gbọ́ yín bàbá kí ẹ̀. Okay, gbogbo ilé. Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni sà. Rẹ́mi tí ló sọ. God bless you. God bless you, ẹ ṣeun gan. Thank you for this great opportunity. Fún mi láti. Ẹ̀yin kọ́ bàbá. No, bàbá kí ẹ̀ ló kàn. Bàbá kí ẹ̀ tó sọ̀rọ̀ náà ni. Àwọn ló kàn. Ṣé kí ẹ̀ ni àbí èèyàn tó wà ń sálẹ̀? Rẹ́mi tí máa sọ̀rọ̀. Lẹ́yìn bàbá kí ẹ̀ máa sọ̀rọ̀ yín lọ. Àwọn ló kàn. À ń gbọ́ yín sà. Ẹ jọ̀ọ́ tọ́pìkì tá à ń discuss yìí ó jẹ́ tọ́pìkì tó lágbára. Mi ò dẹ̀ ní fẹ́ pé mo kàn ń mú wá bí just gẹ́gẹ́ bí suggestion ni. Mi ò ní fẹ́ pé ká máa gbà bí ìgbà tí à ń gba ìgbà ọtí. Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní tó bá dàbí òwe ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ jọ̀ọ́ ẹ foríjì mi. Wọ́n ní amúkùn wọ́n ní ọ̀rọ̀ ẹ̀wọ́ ó ní ẹ wo ìsàlẹ̀ ní kẹ́ wò. Kẹ́rí àṣìpa òwe ni bàbá mi ayé àti ìfẹ́ ẹni sùúrù sà. Àṣìpa òwe ni. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ àwọn ọmọ tó bí lọ́ntò. Àwọn àṣìpa òwe kan wà. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ àwọn ọmọ tó bí lọ́ntò. Ẹni sùúrù sà ẹni sùúrù tẹ́ bá ní àṣìpa òwe ni Sherry, I will take you back to your building of your house. Tẹ́ bá ń kọ́ ilé yín tẹ́ bá ṣe mistake lórí ilé yẹn ṣé ìgbà tẹ́ bá dé roofing lẹ́ máa ṣẹ̀ṣẹ̀ wá máa correct ilé yẹn. Government when they correct mọ́ ẹni sùúrù ẹ jẹ́ kán sọ̀rọ̀ náà. ẹni sùúrù ẹ má máa jẹ́ Sherry problem. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ inú ọ̀rọ̀ la máa ti rí mistake la máa ti rí correction la ẹ jẹ́ kó sọ̀rọ̀. Thank you ẹ ṣeun gan sà. Sherry ibi táwa Yorùbá ti máa ń get it wrong lélẹ̀ a kì í fẹ́ kí agbóra wáyé and that is the problem we have been having right from the time of Awolowo, Akintola and the rest. And problem yẹn ó dẹ̀ ń continue. Okay, bá a ṣe wá sórí platform yìí I'm learning from you. Ó láwọn ẹ̀kọ́ kan tí mò ń kọ́ láti ọ̀dọ̀ tí yín. Ẹ má pàrọ̀ wá ẹ lọ síbi tẹ́ẹ̀mù. Ẹni I'm coming now kí ló dé? Ẹja fún time. DJ K ṣé ẹ̀yin máa ń kọjú lá ọbẹ̀ tó gbóná ni? Let me tell you something. Let me just tell you. Ẹ máa lọ. The problem we are gbogbo wa ta wa. Ẹ máa gọ̀ ẹ máa gọ̀ gbogbo wa ta wa nígbà yìí. Is there any of us that was born in the north? Is there any of us that was born in the north? Tó ẹ̀ ń pè ilẹ̀ Haúsá náà ti bí wa. I was born in the north. I grew up in the north. Ṣé rí gbogbo wàhálà tá à ń sọ nípa yìí? Hausa ò rí bí a ṣe ń wò ó. To be honest with you, Hausa wọn ò rí bí a ṣe ń wò ó. But ìwà táwa tá jẹ́ Igbo, Yorùbá tá ń wù. Ní ayé ìgbà tá a fi wà ń kékeré, tẹ́ bá ń gbélé Hausa, Hausa máa pe àwọn ọmọ ẹ̀. Ó máa sọ fún yín pé kágé wọn náà kó mú Zamadaya. A sọ fún yín pé ẹni tẹ́ ń wò yìí pé a ti di ẹyọ kan. But Yorùbá tán gbà sílé, tó bá ti rí pé ẹni tó nílé yẹn ti kú tó ti lọ. A wá máa bá àwọn ọmọ tó nílé jà ń pé ilé yìí o òun àti bàbá ẹ̀ náà jọ ní property. So most of irọ́ lẹ́pa irọ́ pápá ńlá irọ́ lẹ́pa.
hold on. tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àwọn tẹ́lẹ̀ ọkọ yẹ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn let me finish now. tó bá ti bú Let me finish. I'm going somewhere. ẹni sùúrù ọ̀rọ̀ tẹ́ ń sọ. No. I'm going to somewhere. This is the problem. And this will continue to be our problem. Because even the Oduduwa we are fighting ẹni sùúrù náà èmi mo mute yìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹ tó bá ti wá dé náà tiẹ̀ tó bá ti wá bú Muhammed kí ló máa ṣẹlẹ̀ ṣé wọ́n yìí máa lọ́ọ̀fù yìí tẹ́ bá ní opinion yín nípa Kùránù wọn àbí kinní kan bóyá ẹ sọ̀rọ̀ sí ẹ̀sìn wọn kí ló máa ṣẹlẹ̀. east ni mò ń gbé tẹ́ bá mo yẹ àwọn èèyàn tó ti padà láti north tí wọ́n ti lé dànù pẹ̀lú gbogbo owó tó ní pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe sọ́hun wọ́n lose everything wọ́n wá bẹ̀rẹ̀ láti square one east ni mò ń gbé sí mo máa sọ̀rọ̀ mo ń bọ̀ ẹ má wọrí. wọ́n náìsì lóòótọ́ o tó bá fọ́lò ẹ̀sìn wọn tó ń bá wọn ṣe Muhammed wọ́n lè fún ẹnìkan lọ́fẹ̀ẹ́ but ọjọ́ tó bá máa pa ẹ́ wọ́n ríro lọ́jọ́ kan ẹ̀mí ò jọ wọ́n lójú bọ́ ṣe wáyé tó bá máa pa ẹ́ wọ́n kí ẹnìkan ti mọ̀ ẹ́ fún 50 years rí wọ́n á pa ẹ́ ni ẹ̀wọ̀n ayẹwo afẹ́ máa justify ìgbà tẹ́ wá gbé ní nọ́ọ̀tì ńkọ́ mọ́tò máa yan àbí kílẹ̀ ń sọ. sí ẹ jẹ́ kúrọ́ fún yín ẹ ọ̀ mí ti ra yé omi Mr. K ẹ ọ̀ mí ti ra yé o ẹ gbọ́wọ́ sí orí picture yìí kẹ ọ̀ mí ti ra yé. yé ò ní báyìí bàbá mùsí máa yan wọ́n ní kẹ́ ọ̀mú ti ẹ fọwọ́ tẹ fọ́tò yín lójú. akọ bàbá mùsí máa yan wọ́n ní. ilẹ̀ haúsá ló dàgbà sí wọn ọmọ bó ṣe ń ṣe ẹ̀hún pé ilẹ̀ haúsá. mùsí máa yan àbí. ọlọ. mùsùlùmí máa yan àbí kí ló sọ mùsùlùmí máa yan. ọlọ. bàbá ẹ fọwọ́ tẹ ibi tí fọ́tò yín wà yẹn ní ojú ẹ máa rí Mike ibi tí àwòrán rẹ́ẹ̀dì wà yẹn lọ́ọ̀fù yẹn ẹ fọwọ́ kàn ẹ máa rí Mike. bọ́n ṣe ń ṣe lọ kí Rẹ́mi fi gbóhùn sókè. ṣẹ́rí ẹnu ọ̀bìnrin yẹn kí sáré sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ torí ọ̀rọ̀ bọ́n ṣe ń sọ láti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ wọn ti wọ́ ọ̀kan tí mo fẹ́ sọ̀rọ̀ sí lórí ibẹ̀ ẹ má ba àwọn ọmọ Yorùbá ní orúkọ jẹ́ a kì í jogún ológun kẹ́nìkan kú níbì kan ká wá sọ pé ilé rẹ ti di ilé mi gbọ́ rí o èmi ò gbọ́ rí pé ẹnìkan ti kú wọn lọ jogún ilé ẹ̀ bọ́nà ṣe máa jogún ilé onílé èmi ò gbọ́ rí o mi ò gbọ́ rí ẹ má bà wá lórúkọ jẹ́ o àwọn ìṣèlú ẹ̀ o. Are we discussing? Tàtú lélẹ̀. Discussing. Bọ́lá. Ewu tún ní discussing. Ṣé òyìnbó là ń sọ mi bàtí ó tún ní discussing? No, ṣé à ń sọ̀rọ̀ ni bí à ń ṣe àlàyé? There is a discussion and there is bàbá ẹ lọ wà ní under comment section kẹ máa gbọ́ kan tí wọ́n sọ bí tí nígbà ìkọ làwọn ń bí. kó máa dá ẹ fún yín mọ́mọ́ kó máa lọ sí comment section mò ń bọ̀. kó máa lọ comment section. bàbá ó yẹ bá wa gbóhùn sókè bàbá mùtìmùtì máa yà wọn bó ń ṣe mu. Rẹ́mi gbóhùn sókè. bàbá Rẹ́mi tẹ bá gbóhùn sókè. Rẹ́mi náà ni ẹ ṣe máa ṣe ẹkú kó lè dáa ẹ ṣe rí ẹ̀kọ́ tó ń sọ yìí sà mà mo ti wo Nàìjíríà dáadáa ó dàbí pé to round it up mà kọ́ńtì yóò kò ní ìfojúsùn any country tí ò bá ti ní pé in the next 10 years níbo la fẹ́ dé níbo la ń lọ kọ́ńtì yẹn kò lè ní ìlọsíwájú kankan as a country bí Nàìjíríà ṣe wà mà kò sí láti 1960 yẹn títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ìfojúsùn kankan tí àwọn leader yẹn ní àwọn tó dẹ̀ kó Nàìjíríà jọ ńgbà yẹn tó ń sọ di Nàìjíríà lẹ́yìn ìgbà tí àwọn colonial yẹn tó ń gbé Nàìjíríà sílẹ̀ yẹn kò sí pé ibi tó ń lọ rèé so láti ìgbà yẹn títí di táìmù yìí ó jẹ́ kí orílẹ̀-èdè yẹn kó má ní ìlọsíwájú kankan àwọn kan gbà ń sìn pé àwọn ni wọ́n ń gbé Nàìjíríà lé lọ́wọ́ àwọn kan gbà pé ìwọ kan ló ń gbélé lọ́wọ́ pé àjọ wà Nàìjíríà ni ok ta ni agbára wà lọ́wọ́ ẹ̀ àwọn kan gbà pé àwọn alágbára wà lọ́wọ́ ẹ̀ orílẹ̀-èdè ò lè lọ síwájú like that
ṣẹ̀ríà lọ̀ là ń sọ ń sìn tí àwọn Yorùbá kan tí wọ́n sọ pé ó dáa torí pé kí wọ́n máa ṣe tiwọn káwọn máa ṣe tiwa adẹ̀wùjọ wà lórílẹ̀‐èdè kan ẹ ti mọ̀ pé kò lè sí lọ síwájú àwọn kan sọ pé kí wọ́n máa ṣe tiwọn ní nọ́ọ̀tì káwọn máa ṣe tiwa níbí adẹ̀lé orílẹ̀‐èdè la wà báwo la ṣe fẹ́ lọ síwájú tí Yorùbá bá fẹ́ gbàjọba á gbé àjẹ́ndà kí àwọn kókó àwọn jọ kó máa bá ìjọba tí wọ́n ṣe ní nọ́ọ̀tì ẹni tó ṣe ìjọba nọ́ọ̀tì kó máa bàjà gbàtọ́ wá bàjà tán wọ́n á skátà gbogbo ìjọba yẹn the other one gbàtọ́ òun bá dé torí pé owó iṣẹ́ owó ìburú torí pé owó ẹ̀ ò mọ́ kò wá nílé bá àwọn tó bá dìde sí náà kò nílé bá wọn jà torí pé wọ́n ní fáìlì ẹ̀ mi ò mọ̀ bí mo ṣe I don't know whether you people can still hear me. Go on. tí náà ti bá ṣèjọba Yorùbá sọ pé kóun lọ gbé Boko Haram dìde àbí kóun lọ ọmọ kan ṣe example ní o mo sọ pé Yorùbá ló gbé Boko Haram dìde o kóun gbé jáde wọ́n máa treat òun ò gbà ìjọba yẹn kóun ò jẹ bó ṣe kóun jẹ kóńtà tó yẹ kó fún òun ní leader APC òun ní leader PDP òun ló gbé débẹ̀ àwọn kó agenda yẹn á kò kó sílẹ̀ wọ́n fi scatter ìjọba nìyẹn tí ẹ bá ti kó wọn mẹ́ tó bá ti dìbì tí àwọn yẹn náà tún gbé tiwọn dìde Nàìjíríà ò ní ìfojúsùn kò sí pé ibi tá à ń lọ rèé and that is how it's going to continue mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní in this TikTok mo máa ń lọ everywhere people are keep on complaining what is the solution kan tó lè dé bá Nàìjíríà ní anybody tó bá ti ń bọ̀ yẹn mi ò mọ mọ́ọ̀chì o bí ìṣòro ẹ̀ wà pé kò ṣèjọba rí sí mo ń ṣe example ni mo sọ pé òní mẹ̀sáyà bí Peter Obi mo ń ṣe example ni pé owó wọn ò dọ̀tí wọn ò tí ì fowó lé ohun tí ò dáa so wọ́n lè arrest àwọn tó yẹ kó arrest some people need to be jailed some people need to be prosecuted mi ò fẹ́ mọ̀ bóyá nọ́ọ̀tì ló ti wá mi ò fẹ́ mọ̀ ẹni tó ń ṣèjọba yẹn lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn tó bá yẹ pé ọmọ ìyá ẹ ló nídìí láti arrest tó ti ṣòkò tí ò dá tẹ́lẹ̀ let there be a judgement káwá sọ pé ókè o ìfojúsùn wa rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. now lérí ọ̀rọ̀ Yorùbá sí Buhari èmi ní first Buhari yẹn mo dìbò fún Buhari gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí nígbà yẹn mo ní PDP ti sún mi wàhálà wọn ti pọ̀ jù nígbà tí Buhari wá dé when he was not doing anything mo sì tún sọ fún pé ohun tó ń ṣe yóò dáa then Baba now is here many Yorùbá so both of us that condemn the way Buhari governed immediately I don't know what happened to our conscience immediately this one came now immediately everything die ọkọ dàbí pé wọ́n fi kíní bò wá lójú pé gbogbo ẹ̀ ló dáa ó ti dá ọmọ wa ló wà ń bẹ̀ tó bá wù kó pa gbogbo Nàìjíríà tán ọmọ wa ló wà ń bẹ̀ ìgbà tí Buhari wà ń bẹ̀ tí wọ́n pa wọ́n ò sọ̀rọ̀ so nílé iná a ò gbọdọ̀ sọ̀rọ̀ ó dìgbà tó bá ṣe tán for how long ìgbà wo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa mo máa bẹ̀ wá níbí mo máa bẹ̀ wá ẹni tó bá gbé agenda àwọn kan wà ní nọ́ọ̀tì wọ́n ń lo constitution wọn fi wọ́n lẹ̀ kọ́ máa ṣe kí ni àti níbi èrè ẹ̀sìn ló sì ń control ẹnìyẹn ẹ̀sìn ló ń control ọpọlọ ẹ̀ ti dúdú we cannot move forward with this kí kọ́ńtì ní òfin kan ṣoṣo kó fi yẹn kó mú onílé kó má àlejò mo ní tí n bá dé president Nàìjíríà lẹ́ni màá kọ́kọ́ ti ilé ìgbìmọ̀ asòfin màá ti paná everybody ẹ̀ máa lọ lẹ́yìn báwo ni mo fẹ́ wà ní màá kọ́ ti ilé ìgbìmọ̀ asòfin màá ti pa ẹ̀ máa lọ lẹ́yìn don't represent anybody káwá máa wò ó tó bá wà bẹ́ẹ̀ wọ́n máa lé president yẹn dànù tó bá ti arrest wọn wọ́n máa lé dànù wọ́n if you want to say hi the president is security to protect life and property that is the aim they kill 75 in Borno they kill if you want the president to go say hi go wọ́n lé dànù tí wọ́n síta jẹ́ kó máa lọ lé náà yes sir well done sir then you will now face them one after the other bó bá jẹ́ epo tó sọ pé òun ni IPO òun ni IPMA àbí kíni kan tí ò jẹ́ kí o sọ pé ibi kẹ́kẹ́ ní arresting ìwọ náà ò lè láṣọ I don't think of second time ò lè wọlé second time ìwọ tó ń ṣe nǹkan yẹn you are not going anywhere second time bó dẹ̀ jẹ́ ìjọba ológun ló fẹ́ ṣe ni kó ṣe ó tí mo ní láti sọ nìyẹn pé àwọn kan wà ní nọ́ọ̀tì wọ́n láìkì àwọn nọ́ọ̀tì yẹn wọ́n láìkì kíní kan máa tán ẹ́ you know how many years I serve in north now I'm in what is it called in east now wetin you wan tell me
These people are different from, they are something else. We need law to makam wọn, and we need somebody that can hold them responsible. Tó bá kó padà wà lọ́jọ́ yẹn tá a mú èèyàn mẹ́fà tí wọ́n hàn kí ẹ̀ publicly àwọn tó ṣiṣẹ́ yẹn tó wà gbọ́ publicly. A ò tún need pé à ń discuss nǹkan tá à ń discuss lẹ́nu. It will never happen again. Wọ́n sọ pé kí ni ìdèwà ṣe sọ bẹ́ẹ̀. So this is what I have to say. Please, let's be sincere with ourselves. Ẹ ṣé gidi gan, sórí ẹ ti gbà wá ní ẹ ti táìmù náà ṣẹ́rí ń ṣe àti lísì sí gbogbo ọ̀rọ̀ yín, ẹ ṣé gidi gan. Ọ̀rọ̀ tẹ́ ń sọ náà ọ̀rọ̀ àgbàlẹ̀ ń sọ. Àwọn kan táwa ń fẹ́ ni pé kẹ́ bá wa contribute bí a ṣe máa tú àtẹ́pà máa dá sí ìpínlẹ̀ àṣẹ. Ṣé ń gbọ́ sà? Wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Àwọn àgbààgbà là ń fẹ́. Ẹ bá wa bá àwọn àgbààgbà sọ̀rọ̀. Kán dá sọ̀rọ̀ wa. Kán dẹ̀ contribute sọ̀rọ̀ wa. Bójú àwọn àgbààgbà obìnrin kan sọ sí, àgbà ọkùnrin kan sọ sí. Because èmi ló kàn nǹkan tó ń ṣe, ẹ sọ fún mi ló kàn, wọ́n ti sọ fún according to àwọn tó jẹ́ fún. Ẹ jẹ́ fi ní ìparí ẹ̀. Ẹ jẹ́ ẹ ṣe sùúrù. Èmi ló kàn, wọ́n ti sọ fún physically visually pé mo ọdún tó ń bọ̀ ṣe ń sìn kàkà bẹ́ẹ̀ kókó àfẹ́kọ́ ṣe fìdí ẹ́ kókó ń bẹ̀. But tó sì gbọ́kànlẹ̀ pé òun ló bó máa lọ fún ẹ̀kejì yẹn, èmi ò lè gbogbo ìròbó lè possible kọ́ mo ṣẹ̀ṣẹ̀ wo program constant. The ex-president America ó ń give comment, ó ní òun gbọ́ pé ó lóun support Trump lọ Nàìjíríà pé òun gbọ́ pé wọ́n pàmò àwọn Christian. Only if Bola Tinubu doesn't find solution, will be removed and they still have other cases to answer in America. Mo lè send ẹ̀sìn tẹ́ bá fẹ́ gbọ́. Even the boy kí ló ń porúkọ boy tó ń pè ní black kí ló ń pè bọ̀bọ́ yẹn náà ọmọ Yíbo yẹn kí ló ń pè náà black power àbí kí ló ń pè é. Bọ́n yẹn ló lọ ọlọ́run tó ti lọ rí kíní yẹn wú jáde. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa wọ̀ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. A máa gẹ̀ẹ́tì, a máa play. Òun ló lọ wú kíní yẹn jáde, ibẹ̀ ni wọ́n ti ń wò pé ìmánà yìí kò ní nǹkan kan ṣó ti sọ pé òun kàn fẹ́ ṣe kí ni kóun fìdí ẹ̀ kó dẹ̀ tètè resign bẹ́tà kó tó wá dà pọ̀ máa disappoint ẹ̀ tó ti yẹ ibò ìjẹ́ nìyẹn ṣe gan. Thank you. Bàbá Senegal ṣé Senegal ni Santiago à ń gbọ́ yín sà. Ṣé rí ẹ̀rọ ìlú yìí a ti ń sọ láti jẹ́ ṣé rí is that time ká kó lórí TikTok ká bọ́ sí physical abádẹ́ ń ṣe rálẹ̀ káwa gan dira ẹ má máa já wùwà ọmọ get inside tráwọn boys ńlọ wọ́n rí wa mú tí wọ́n bá fẹ́ ṣe wọ́n níwọ̀n á da area boy síta tọ́ọ̀gì á lọ everybody àsáwọlé bẹ́ẹ̀ bá dúró tì wọ́n gbá wa ní nǹkan káwa gan gbá wa lóògùn agbára wa lóògùn ẹni tó kùn lẹ́ bá dúra wọn lọ gbà tán bá pè wọ́n lọ́jọ́ máa ní àwọn bíbí yẹn dira o à lè lọ ọ̀dọ̀ wọn o Amẹ́ríkà á rí á dẹ̀ hàn sáyé ẹgbẹ́ lè tẹ́ gbogbo akọ̀ wà lórí TikTok tá a kan máa sọ̀rọ̀ tá a wà lórí social media tá a máa sọ̀rọ̀ ni wọ́n á sọ adákẹ́ náà ni eré ẹ̀rí kan tó ṣe fúnra wọn lẹ́lẹ́kṣọ̀n exercise book 2 àti 1000 náà ń pín APC mi ò ní mọ̀ ọdún náà ó bá mi lójijì ni ẹ jẹ́ kí ló mi sọ̀rọ̀ máa ṣe tó máa akọ́. Ok Victor à ń gbọ́ yín sà. Victor. Okay. So gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ so a nílò láti step forward from social media ká bọ́ síta especially àwọn tó ń lò yẹn àwọn ọmọ ta so tó máa fi ń lé àwọn èèyàn wọlé tó máa fi ń ṣiṣẹ́ bí wọn yẹn kò yẹ pé wọ́n ní agbára jù wá lọ. Mo rántí ìgbà tí mo wà secondary school ó ní ọmọ kíláàsì wa kan máa ń nà ṣeré ni but ó wà nínú àwọn olórí ọmọ ọ̀tá ní Òṣòdì báyìí tó bá ń sọ̀rọ̀ báyìí ọjọ́ tí ó rí mi ó ní àdí mi
pàdé mo kọ̀ wọ́n pé ẹni máa ń nà gbà yẹn so kò yẹ kí wọ́n ní agbára kan torí pé wọn ní nǹkan tó máa lose la máa ń ṣe gbogbo òṣì yẹn so tí a bá jáde tán fún wọn wọn ní agbára kankan náà so ẹni tó ń sọ̀rọ̀ nípa state law kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀ every state 36 state yẹn wọ́n submit sí central state which is the federal government so any law any tí tó bá ṣẹlẹ̀ ní kí ló dé tí Tinubu ṣe lé Fubara kúrò ní tó fi suspend ẹ̀ ń gbà yẹn ìyẹn ṣòun pé agbára wà center agbára center ló máa fi kọ́ọ̀bù gbogbo kan tó bá ń ṣẹlẹ̀ òun lo sharia lórí ọmọ Nàìjíríà ó yẹ kí bí Tinubu lè jáde kó sanction governor yẹn pé ní Nàìjíríà ló ń ṣe báyìí so but ó ṣe ẹ ká dọ̀bù táàpù wá táàpù rárá ó jẹ́ ìyàlẹ́nu ẹ ká dọ̀bù táàpù yẹn ká gbé 100 please. àtúrà àwọn kan tí wọ́n tún tó that kind of tọ́yìn support so though àwọn èèyàn ọjọ́ mi lójú náà because péréte nínú àwọn èèyàn tí wọ́n wà kan gidi ní àwọn èèyàn lè stop revolution tí ó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà so àwa náà àwọn a máa ṣetán tàbá ti ṣetán ẹ máa rí pé social media náà ló máa ti bẹ̀rẹ̀ gbogbo data à ń ṣe yìí à ń gather information gẹ́gẹ́ bí ẹnìkan ìsọ́nsìn Joe Biden sọ ó ní òun support Trump that shows pé they are still on the right track wọ́n tún rán àwa létí pé ó ní ẹjọ́ ní United States mo dẹ̀ mọ̀ pé drug ẹjọ́ yẹn ni tó ń kó drug ńgbà yẹn ibẹ̀ náà ló ti lọ forge certificate so ó ní ẹjọ́ láti jẹ́ ní Amẹ́ríkà so tó bá mọ̀ kó tó dá fúra ẹ̀ kó ya resign ọ̀ kó bẹ gbogbo Nàìjíríà pé òun máa yí padà pé ká dáríjì òun but tó bá yìn sọ pé òun fẹ́ lo agbára pé kò sí ọ̀kan so ó máa rí Nàìjíríà mo mọ̀ pé mo mọ̀ báyìí pé ẹ̀pọ̀n nǹkan tí ń gbára báyìí ó kàn fi agídí ṣe ni. ẹni tó lọ́wọ́ sí lórí social media wọn kí lọ sórí orí social media ni ó máa sùn sínsìn pé kí ló ń ṣẹlẹ̀ o kí ló tún sọ o. àwọn Wike tó máa ń support. ó wà lórí social media program eléyìí o ó ní àwọn ajá rẹpẹtẹ bẹ́ẹ̀ o. ó láwọn ajá rẹpẹtẹ ṣe bọ́n wọ́n máa fún 20,000 every week fún ọ̀pìn data. ó lájà ọmọ ẹ̀ náà lájà lórí ẹ̀ tó ní wọn tó lọ report fún un pé gbòó nǹkan tó ń sọ mí báyìí ṣàgbélé Wike tó máa ń support ẹ̀gàn ṣe ẹni tó sọ̀rọ̀ òun náà lẹ́jọ́ UK. mọ bàbá yìí o bàbá yìí lè fi gbogbo Nàìjíríà ta káìtì mọ ẹni tá à ń sọ yìí ẹni tó wọlé tí ò lọ sí Amẹ́ríkà tó wọlé láti ìgbà tó ti wọlé tí ò súnmọ́ wọn he doesn't care this man can do anything to get to where he's going somebody that can make an order báwo ti ẹ̀ rí fọ́mà kínní pé ní Lẹ́kì yẹn mi ò fẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ tó lè make order pé kó shoot this man can go to any length you don't know him this is I don't know according to the let me say allegedly drug dealer for that matter their heart is at their back they no dey fear anything. Ẹ̀wọ̀n kò tó ṣẹlẹ̀ lẹ́wọ̀n ìjọ mẹ́ta ẹ̀. ó release àwọn drug dealer tó ń arrest náà ó fún pardon so ìkan tó jẹ́ nìyẹn so ó ti mọ nílé ẹ máa rí pé agbára ò lè ṣe 2027 tó ń dúró dé yẹn kó tó àmọ̀kọ́ tó lè ṣẹlẹ̀ before that time ẹ máa rí gbogbo àwọn èèyàn ti kẹ̀yìn sí owó tí. sir ẹ jẹ́ sọ kinní kan ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ jù ẹ jẹ́ sọ kinní kan ìjẹ́ mọ̀ pé if he's going to warrant this man láti involve Russia against United States lórí ọ̀rọ̀ tá a sọ yìí ẹ mọ̀ pé ó máa ṣe tó bá possible fún láti bring in China to come and combat with this they call it the world war ẹ mọ̀ pé ó máa ṣe I don't just you people are taking this man as if he's a human being okay gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí wọ́n pààyàn wọ́n ṣe kankan kò sí state of emergency but only declare in Rivers to tell you that this man can do anything to get whatever he wants anything that please him ẹ wo bó ṣe wà yẹn sísà ó ní àwọn kan tó máa jòkó sí bá ṣe sọ̀rọ̀ yìí tó máa jòkó sí
tí wọ́n máa fi Nàìjíríà ta chess tí bá ní chess yẹn wọ́n máa sọ pé ókè tí Amẹ́ríkà bá gbé owó báyìí tó bá ní wọn ò ní gbà ṣé a lè lo báyìí tá bá lo báyìí kọ́ tá bá lo báyìí kọ́ tá bá lọ pé China ńkọ́ tá bá sọ pé wọ́n disturb wa China ẹ̀ kẹjọ kojú ara wọn ní Nàìjíríà kí China máa bọ̀ kó wá ṣe bẹ́ẹ̀ sí ẹ̀ síbí àwọn kan bá ṣe máa tún support wọn. What I'm trying to say is this ẹ jọ̀ọ́ at my own pé kínní ẹja jáde tó bá máa pa wá tó kó pa wá tó ká kókó tó pátápátá. Like for instance now mo sọ̀rọ̀ kan mo ní tí ọkọ̀ tó ba Jonathan lẹ́rù lọ́jọ́ yẹn tó fi kúrò lórí ìtẹ́ yẹn ó ń wo Tinubu níwájú ó ń wo Adébóyè tó tẹ̀lé ó ń wo Ọ̀ṣínbàjò ó ń wo gbogbo wọn tó ń line up táwọn èèyàn wà lẹ́yìn wọn kí ọlọ́pàá wá sọ tear gas the whole world will see them kí ló wá ṣẹlẹ̀ ń sìn káwọn pásítọ̀ wa Adébóyè sì wà láyé kí wọ́n jáde ń sìn kí Winner Oyèdépò kó jáde kí Fáwọ́tìmí kó jáde kí àwọn Wọlé Ṣóyínká kó jáde kó ń tò síwájú káwọn wà lẹ́yìn wọn kí ìbọn yẹn kó kúkú bà wọ́n ká mọ̀ where are they báwo la ṣe fẹ́ ṣe this man can go to any length we have to come out in mass and tell him say kukuma kill us. Yeah, mommy, you guys are the same thing. Am I right? If a tea, please. Ifemi ọ̀nà mi. ẹ ṣé gan ni sir, thank you sir. Honorable olórí à ń gbọ́ yín mà. Ẹ káalẹ́ gbogbo ilé, ẹ kú ètò ẹ káàbọ̀ mà. ilẹ̀ atọ́kùn Ọlọ́run máa fún gbogbo wa ṣe. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí is good pé gbogbo wa jọ ń fi ẹ jẹ́ ká double tap pé àjọ ní this discussion. send gift sí Queen látàárọ̀ kí ló dé ṣé torí pé mi ti support nǹkan tẹ́ ń ṣe à ń gbọ́ yín mọ́ mi. Àwọn èèyàn ń sọ pé APC ẹ má jẹ́ àtọ̀ra wa ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ political party ní ojú tèmi fi ń wò ó it has nothing to do with individual or political party. Ọ̀rọ̀ tó wà lẹ̀ bó jẹ́ PDP ni o bó jẹ́ WPC ni o whatever tí wọ́n bá jẹ́ àwọn olórí wa ní Nàìjíríà kò tí ì yé yín alábọ̀dé ni gbogbo wọn. Whether APC, PDP, whatever political party they belong to, they are all alábọ̀dés. Gbogbo wọn bá ti wà yẹn ẹni tó bá ti wọ bẹ̀ gbogbo alámọ̀gbà tí PDP náà wà ń bẹ̀ gbogbo alámọ̀gbà tí APC wọ bẹ̀ tí ìgbà tí PDP wà ń bẹ̀ APC ní PDP ò dá tí PDP bá tún wà ń bẹ̀ PDP àtún ní APC ò dá ẹ wò ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ political party kúrò ń bẹ̀. Àwọn tó ń ṣe olórí wa gangan àwọn nìṣòro Nàìjíríà tí àbádẹ́ gé kínní ìnírù nídìí káwù tí gbòǹgbò a kàn máa parabulate round the corner ni. And most people. Ẹ jẹ́ bèrè kọ́sìkan lọ́wọ́ yẹn má bínú. Ẹ jẹ́ bèrè kọ́sìkan lọ́wọ́ yín mà. Ẹ̀wẹ̀ mi ò kí ń ṣe onímọ̀ ẹ jẹ́ kí wọ́n mi gúnlẹ̀ náà sà. ẹjọ́ èmi ò dọ̀rọ̀ ẹ̀yà tí mo ti mọ́ mi lọ ẹ jẹ́ kí wọ́n mi gúnlẹ̀ please ẹjọ́ nífẹ̀ẹ́ à ń gbọ́ yín mà. mi ò sí nínú political kíni yín Nàìjíríà ó tì ó mi ìbá yín tò nítorí bí gbogbo wọn ṣe wà ní Nàìjíríà yẹn kò tí ì yé yín olè ìkà jẹgúdújẹrá alájẹ bọ̀m̀bọ̀n alájẹ máwẹ̀yì olè ṣàṣìírè ló pọ̀ ní gbogbo àwọn olóṣèlú Nàìjíríà. Mo sọ unapologetically ni a rí òṣèlú tí wọ́n ń ṣe ní òkè òkun a rí òṣèlú tí wọ́n ṣe ní òkè òkun wọ́n ṣe ń ṣe òṣèlú ní ilẹ̀ òkè òkun bíbà bẹ́ẹ̀ kan náà ṣe ń ṣe ní Nàìjíríà. Òṣèlú tó ń ṣe ní ibi ilé mímọ́ òṣèlú òṣì rádaràdá tẹ̀ ń ṣe Nàìjíríà yẹn kì í ṣòṣèlú ìkà ní gbogbo yín gbogbo àwọn olóṣèlú Nàìjíríà ìkà ni wọ́n ìkà àwọn tó ṣe pé bámbám ni mo yó
wọn ò mọ̀ bébí bá ń pọ̀ mọ́ anybody. Whatever political party they belongs to, they are all the same. Tó bá ti wọ bẹ̀ báyìí, wọ́n máa kí agbádá ìkàyẹ́ bọ́lẹ̀ ni. Àwọn kan wà nínú ilé tó ṣe wípé wọ́n pera wọn ní godmother, godfather, god whatever. Àwọn yẹn náà máa report fún, àwọn yẹn ló máa control. Okay, tí kì í bá ṣe bẹ́ẹ̀, Ají má ṣàǹfààní tó pé rẹ̀ ní Gúnmi. Ají má jẹ nǹkan tó dáa. Ẹgbọ́n nǹkan tí bọ̀bọ̀ olùsí yẹn tó ń sọ jáde lẹ́nu ẹ̀. Still wọ́n arrest ẹ̀. Bí another political party bá tún wọ bẹ̀ náà, the same thing náà ló máa sọ, wọ́n lè arrest ẹ̀. Nítorí àwọn ni godfather, àwọn ni godmother, àwọn ló ń pera àwọn láfọbàjẹ́. Ẹ wá ní pé APC, PDP, fuck every one of them. We have to go back to the drawing board. And until àwa tá a pera wa ní Nigerians gọ́gọ́ tá a jẹ́ aráàlú bẹ̀, àwa fúnra wa, until tá a bá change ara wa tá a determine láti change. That is where you can see the development in Nigeria. Because gbogbo Nigerians yẹn, mo sọ kíní kan lórí program kan, mo ní politics inú yàrá ló ti ń bẹ̀rẹ̀. Inú yàrá nínú ilé wa ń bíbá ní politics máa ń bẹ̀rẹ̀. But ní Nigeria, who next? Àwọn tó ẹ fẹ́ pè pé kó lọ ṣe campaign fún yín, àwọn èèyàn máa béèrè pé èló lẹ fẹ́ fún wa. What is that about? And àwọn tẹ́ kó síbẹ̀ ní àwọn councillor yín kán tó débẹ̀, àwọn kan ti wà ní abẹ́ wọn nísàlẹ̀, àwọn kan ti wà lókè, wọ́n ti gbowó lọ, wọ́n ti tẹ́ bá eradicate gbogbo yẹn. Olóṣèlú làwa náà ń lù yìí. Àdé ń gba kọ́bọ̀, àgbá ẹ̀pìnì, àdé ń ṣiṣẹ́ sí ìlú. Káwọn ti Nigerians kan kó rádaràdá wọn lọ. Rádaràdá òṣì lọ́bì ọlọ́kà, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán provoke mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣe gan ni. ẹjọ ní provoke yìí. Ẹjọ́ tó bá gbọ́rọ̀ òṣèlú Nàìjíríà, èmi àti yín ẹ wò, èmi ẹ ní láìsí kan tí mo máa sọ. kì í ṣe jà. Bàbá ẹ ṣe sùúrù. Ẹjọ bàbá ẹ ṣe sùúrù bàbá. Ẹjọ mọ́mì, àwọn question kan tó fẹ́ bí lọ́wọ́ ẹ lè dáhùn iṣẹ́ mọ̀ pé àpá contribute. Ẹ máa gbọ́ bàbá náà sí Nàìjíríà. Ẹ máa gbọ́ ẹjọ àwọn náà sí Nàìjíríà. Jesus has given me because I'm not. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ kò sọ ẹ̀bọ̀ gbogbo àjọ ń ṣe kíni contribution là ń ṣe mí báyìí. Ṣẹ̀gbọ́ ẹnu ẹ sọ opinion yín, ẹ ti sọ opinion yín, ẹ sọ opinion wọ́n dẹ̀ fẹ́ kí question lọ́wọ́ yín, ẹ lè dá wọn lóhùn, ẹ má fi mi dá wọn lóhùn. Ṣẹ̀gbọ́ ẹ ṣe mọ́. Jesus has hit my cholesterol. That's why I'm giving until that kind of medication. I've used it. Ẹ ló mọ́mì o. Mọ́mì mo fẹ́ béèrè ṣé rí bí Ọlọ́run ṣe dá wa mọ̀ ọ̀ lè wà perfect. Ní Amẹ́ríkà yẹn náà wọ́n wà perfect. Mọ́mì wá fẹ́ béèrè ṣé ní ìgbà tí APC jáde ń gbà yẹn tí wọ́n protest tí wọ́n lọ sí Amẹ́ríkà tí wọ́n sọ pé Jonathan ti pa wọ́n tán pé kò defend Nàìjíríà, kí ló ṣẹlẹ̀ ń sìn mà tí PDP àtàwọn tí ò tiẹ̀ ṣe PDP kí ló ṣẹlẹ̀ tí wọn ò lè jáde ń sìn láti sọ fún APC pé gbogbo tẹ́ ẹ ṣe ò dáa? Mọ́mì ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa kí ló ṣẹlẹ̀ tí PDP ò lè jáde? Olórí burúkú ni gbogbo wọn, because ìkà ọ̀dájú oníkálukú wọn fi ń ṣèṣèlú Nàìjíríà. Òṣèlú kọ́ lẹ̀ ń ṣe Nàìjíríà, ìkà lẹ̀ ń hù. Ẹ wò ẹ mo ti sọ, táwọn olóṣèlú Nigerians tán bá wá, most of them tí mo bá wọn sọ̀rọ̀, èmi à ní ọ̀rọ̀ títí olórí ti ṣe jù. Torí I will tell you, don't come to me to ask for my political opinion. Don't, because you won't like it. I will give it to you the way it should be. Because àwa náà Ọlọ́run fún wa ní àǹfààní tá à ń ṣòṣèlú ń lu yìí. Adẹ̀mọ́ bọ́n ṣe ń ṣe. Ok mọ́mì ẹ ṣe bọ́mí òmò bí a mo lè sọ nǹkan kékeré tèmi rò pé oko tó fà á tí wọn ò fi lè jáde bí APC ṣe jáde tí wọ́n protest tí wọ́n lé PDP dànù. Mo lè sọ nǹkan tó fà á tó yẹ pé àwọn PDP ta rí gẹ́gẹ́ bíi pé àwọn tí wọ́n lè sọ̀rọ̀ tí ayé lè gbọ́ wọn
ọ̀hún ìbá débẹ̀ ẹ̀ sì tó bá ṣùtì ẹyọ wá. PDP kúrò nínú ọ̀rọ̀ ilẹ̀ yìí PDP APC whatever ẹyọ gbogbo ẹ̀yẹn kúrò nínú ọ̀rọ̀ ilẹ̀ yìí we should go back to the drawing board we should vote people that we want in power. It is not people that will impose themselves. Gbogbo àwọn political ẹ farabalẹ̀ jẹ́ ìgbọ́kọ̀ tí mọ́mí sọ dáadáa please. Gbogbo àwọn political leader wọ́n máa ń impose ara wọn lé wa lórí ni. Kò sí ìta àfinúfẹ́dọ̀yàn nú wọn. Ìta bá finúfẹ́dọ̀yàn tí iye yín tó bá ti débẹ̀ ó máa ya wèrè síbẹ̀ ni. Àwa Desmond bọ̀bọ̀ tó ń ṣe tíátà gbà kan yẹn lẹ́kọ̀ọ́ mi mọ political party tó belong to nígbà tó fẹ́ wọbẹ̀ inú gbogbo wa báyìí ń dùn ní pé oh yes àwọn tó ti rí problem tí Nàìjíríà during the palliatives olórí burúkú gbogbo ọlọ́kọ̀ọ́jà tó yẹ kán pín fáráàlú wọn ọlọ́kọ̀ pamọ́ sínú ilé ni wọn ají máa jẹun tó dáa. Ẹ wo mo sọ fún yín pé ẹ lè ní interest láti fẹ́ gbọ́. ẹ ló mọ́mì ẹ ló mà ẹ jẹ́ kí n bèrè ọ̀rọ̀ èmi fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín pẹ̀lú èmi mo dìde kúrò mi báyìí mo tún ṣẹ̀ṣẹ̀ jókòó padà ní má bínú. ọ̀kan tí mo fẹ́ bèrè náà ni pé ṣé bẹ́ẹ̀ ṣe dàgbà yìí torí at least tí mo ṣe ń gbóhùn yìí kò ní ìdí pé kí n máa bèrè pé kí lọ́jọ́ orí yín mo mọ̀ pé ìyá mi lè máa jẹ́ mọ̀mọ́ ẹ̀yin rò lọ́kàn yín pé ẹnìkan sì ń bẹ tí wọ́n lè sọ pé kán dìbò fún ní Nàìjíríà tó dẹ̀ máa tún Nàìjíríà ṣe àbí tó máa bá wa lé Boko Haram lọ àbí tó lè bá wa kí ọ gbogbo àwọn apààyàn ṣó wà. Ẹ wò ìyá mi àdà fún yín ìyá mi àdà fún yín òun mo sọ pé Naija kò tí ì yé yín wọn á padà sórí ìjọba nítorí wọ́n ti sọ àwọn tó wà ní Òkè Ọya wọ́n ti sọ wọ́n dọlọ́run wọ́n bẹ̀rù wọn unnecessarily tó ọ̀rọ̀ ok tí wọ́n bá fẹ́ sọ pé wọ́n fẹ́ stop terrorism ní Nàìjíríà kí ni Gumi ń ṣe tí wọ́n ti arrest ẹ̀. You want to stop terrorism. olóṣèlú lẹ́kọ̀ọ́ra yìí ní Nàìjíríà. Mo jẹ́ àlejò ọ̀pẹ̀ Jésù tí mò ń sin òun gbà. Ṣé olóṣèlú ni? Yes olóṣèlú ni mí. Ní Nàìjíríà. Olóṣèlú pọ́nbélé. Ṣé ní Nàìjíríà? Ọlọ́lọ́wọ̀ ò ní jẹ́ Jésù tí mò ń sin òun gbà ní oṣù olóṣèlú Nàìjíríà. All right. Ọmọ Sùúrùlérè ni mí so Desmond Elliot olórí burúkú mo ṣe ìpè fún ni mo mọ dáadáa. Ẹ̀dẹ̀ mo gbẹ́gbà tó máa campaign bóun fẹ́ wọbẹ̀ ẹni nínú gbogbo wa ṣe ń dùn pé ìṣèyàn ga ìpè understand ìwé náà nígbà tí wọ́n lọ sí Lẹ́kì tó lọ waste life àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀. Ìyá mi ṣe mọ̀ pé Desmond àtàwọn tout Tinubu ẹ tí wàá gbọ́ tuntun Tinubu ó gbé àwọn tout Desmond pẹ̀lú àwọn agbèrò káàkiri pẹ̀lú Sego gbogbo wọn bọ́n ṣe ń lọ France lọ ń lọ Italy wọ́n lọ ṣe shopping spree lọ gbé gbogbo wọn lọ nǹkan tí mo sọ fún currently wọ́n yẹn jẹ ayé yẹn lọ́wọ́ báyìí nìyẹn wọ́n kúrò ní France wọ́n tún lọ sí Italy wọ́n lọ sí gbogbo àwọn shops yẹn Givenchy Gucci bọ́n ṣe lọ ń rà nìyẹn wọ́n gbé gbogbo wọn lọ ṣe shopping spree. Honestly speaking ẹ jẹ́ kí n ṣàlàyé kinní kan fún yín I was telling my mom something wípé nílùú bíbá ìtẹ́mi ti jẹ́ tí mo ti ń ṣòṣèlú tí èèyàn bá fún mi ní anything above £15 wàláì I have to declare it wọ́n máa gbé sí orí Google ni pé lágbájá báyìí wọ́n fún ní nǹkan báyìí doesn't matter the position tóyìn bá hold. bẹ́ẹ̀ mom sí mi máa sọ even àwọn ọmọ mi máa sọ pé with your position tó bá jẹ́ pé Nàìjíríà ni mo ní it's not good because ibi tí problem yìí ti wà Nàìjíríà nìyẹn pé olóṣèlú Nàìjíríà you expect the citizen to serve you and it should be the other way round. You're supposed to serve your citizen, not your citizen serving you. You are the one to serve them. But in Nigeria, we are serving our leaders, right? Without expecting anything back from them. The only thing we expect from them is oppression. Oppression ni. Kí leader one of them came. Ọlọ́run kọ́ mi ò fi yọ. He came to this country. And I was having a discussion with him and I said something and nǹkan tó ọ̀tà jáde lẹ́nu ẹ̀ tó bá ṣe rí pé olóṣèlú ìlú yìí ló sọrú ọ̀rọ̀ yẹn ni wàláì ọmọ ìlú yóò le whoever you be the press will just sit on your throat pé oye
ìyá mi Angela Rena ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti pẹ́ o torí pé nígbà tó fẹ́ gbalé gọ́fúmẹ̀ntì ó purọ́ gbà á ó tún wá lọ tà ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni nílùú yìí tí gọ́ọ̀mẹ̀ntì bá fún ẹ nílé ó wá fi rent ṣó ti yẹ ilé tí ẹ ní so nígbà tó ti gba tipẹ́ kéèsì yìí ó ti pẹ́ o wọ́n lọ mú jáde náà. wọ́n wá mú jáde ní pé ó gbalé gọ́ọ̀mẹ̀ntì lọ fi rẹ́ǹtì ó wá pọ́n pé òun ti rà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní irọ́ ni nígbà kó tó rà á ló ti fi rẹ́ǹtì ọ̀rọ̀ yẹn ló mú lady yẹn resign as labour vice kínní ọ̀rọ̀ yẹn deputy kínní prime minister ọ̀rọ̀ yẹn ló mú gẹ́ yẹn resign as deputy prime minister tó fi ìlú Nàìjíríà kan tó máa sọ fún yín pé òun resign. Nàìjíríà ó máa resign. ìṣèlú Nàìjíríà kan tó máa ṣe táàmù mẹ́rin 8 years ẹ̀tàn tó máa lọ fẹ̀yìntì and we are still worshiping these people tó bá kúrò ní governor wọ́n á lọ jókòó ní senate tó bá ti dé senate yẹn wọ́n máa pín owó tó yẹ kí ìlú kó fi tún ìlú ṣe every year they will be borrowing money or putting the country into serious debt right wọ́n máa wá pín wọ́n máa ní table allowance share allowance wọ́n mọ̀ ọdún allowance ìyá arúgbó allowance ìyàwó mi allowance wọ́n máa pín newspaper allowance ìlú yẹn ti finish. mọ́mí ẹ jẹ́ ìbẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ẹ jẹ́ ìbẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan mọ́mí. refreshment allowance náà wà. mọ́mí o ẹ jẹ́ forgive every other political party tí wọ́n ti ṣe ìjọba tí wọ́n ò dá kì í ṣe APC yìí o kì í ṣe APC yìí o bí PDP bí AD bí àwọn tó ti ṣèjọba yẹn ẹ jẹ́ àparapọ̀ kápò tẹ́sì PDP náà lè fi kápò tìbáwọn tó ṣe PDP náà lè sọ sí mò ń bọ̀ sà tí wọ́n yàtọ̀ ní. kápò tẹ́sì kájáde síta èèyàn làwọn tó wà ní APC èèyàn làwọn tó wà ní people's political. àwọn tá ò ṣe pátì rí ká join wọn ká lé APC yìí dànù ká gbé ẹni tí owó ẹ̀ mọ́ owó ẹni tí owó ẹ̀ mọ́. olùsí ni wọ́n. ó wà mọ́mì ẹ jẹ́ sọ ìdí tí mo lè sọ pé ó wà. wọ́n lórí àwọn ọmọ. ẹ gbàgbé ẹ. mọ́mì ó wà o ẹ mọ ìdí tí mo sọ pé ó wà ẹ mọ ìdí tí mo sọ pé ó wà. kò sí. ẹ jẹ́ sọ ìdí tí mo sọ pé ó wà ẹ jẹ́ sọ. kò sí. ẹ jẹ́ sọ. good evening ma. ó wà tí ó bá sí dájú pé bí wọ́n ṣe mọ́mì ẹ jẹ́ sọ. mọ́mì ẹ jẹ́ sọ. ẹ wo ẹni tí ẹ jẹ́ sọ pẹ̀lú àlàyé ẹ jẹ́ sọ pẹ̀lú àlàyé. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí máa tó fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀dọ́. Good evening. ẹ jọ okay. Good evening everyone. Good evening. Are you a Yoruba or Igbo? If you want to speak, you speak on Yoruba or English. No, I hear Yoruba, but I don't speak Yoruba. Nigeria program launch anything. I speak on one. I hear Yoruba, but I don't speak Yoruba. Speak your English, no problem. Okay, thank you very much. For my own opinion, I will suggest that they divide this country. Everyone go to their separate way. That is the best solution. If we cannot go to regional government, we are just talking, no solution. Me now, I'm bringing solution on the table. I'm bringing 2 solutions now for Nigeria. The best solution is regional government. It's either we go back to regional government or we go to our separate ways. Everybody go to their separate ways. That is the solution. We are just talking. Protest. I hear somebody talking about protest. You can't protest in Nigeria as long the protest is not for the benefit of the politician. You can't protest. They will tear gas you. They will chase you away. They will want you to go and collect court order before you can protest, and they will tell you where to go. They will restrict you. So this is not democracy, and the Nigeria country is not functioning
and it's not going to function because the foundation is corrupt. So that is it. We are just talking without bringing any solution. If you say, let us bring new party, they are the same thing. They will still go to the House of Assembly and join with the old people there and start looting Nigeria money. So there is nothing like any other solution apart from these two solutions that I'm giving you guys. Number one, let's go back to regional government. Everybody will buckle up and develop their region. Number two is, if that one did not work, let everyone go to their separate ways. So when you see an Igbo people developing their side, nobody will tell you not to develop your own side. Then when you feel like you want to use your money and start terrorism in your region, nobody will disturb you about that. So that is it. Let's go back. This is regional government, or everyone go to their separate ways, because you can't be coming to my state and collect my resources and go and buy gun to give terrorists. Me that have oil, I will be there suffering. So let everybody go to their separate ways. Then the Yorubas go to their separate ways. Everybody live their life the way you feel like, because we are not one. Protests can still work. We are not one. We are not one because the culture is different, the religion is different. So we are not one. The foundation alone shows that you are not one. That is why you see anybody that enter there, he bring all his people. He bring all his people. When Buhari was there, all the position, he gave it to the Northerners. Now, Asiwaju is there now. All the position, he gave it to the Yorubas. So we can't continue living like that. That is not how country is being run. When you go to all these Western countries that our people are, when you go to there, you will see that they merit it. They give them position in what they merit. When you merit that position, they give it to you, and you will see that in that way you can walk. My brother, protests will not work. Okay, if protests will work, you can also tell me what protests have done. Any good thing that protests have resulted in this our country. Because the last time I checked, the protest they did, it took a lot of life in SARS. So I can't advise any person picking to go for protest. If you say protest will work, then you will come out. If you come out, let us follow you. Let me tell you how you come out, let us follow you. Let's see it, whether it will work. What I'm telling you, that the foundation is bad. Even if you protest, then they join the new party. All this Labour Party representative that is there. Have you heard their voice? The Labour Party representative that is in the House of Rep, House of Senate, have you heard their voice? Everybody have collected their money and they are eating and they are looting our resources. If somebody want to come from abroad to assist us to clear this terrorism, look at the way they are protesting massively, and the police is not restricting them. The police did not say go and collect a protest warrant from station. The police did not ask them for restrict them from no, don't go here. But when they want to protest against protest warrants, but when they want to protest against Sowore wanted to protest, they tell Sowore you have to come and collect protest warrant. We restrict you from this side. We restrict you from this side. This is what we are saying, and these people now are protesting protesting all in the north with burning American flag, burning burning American flag without police arresting anybody. You remove terrorism act. You remove it from Nigeria Constitution because you want to protect the bandits. I'm just tired of all this kind of thing. Let us divide the country. Everybody go their separate way, please. Yes, my brother. I mean, 100% solution. That's the two solutions. Thank you very much. God bless you. Thank you. But protests can still work. Let's forget protest. Let's go back to regional. Ṣé lè ṣàlàyé bí protest ṣe lè work fún wa ká gbọ́? Ẹ ṣe mọ́ mi. Ẹ wo mọ́. O tí mo fẹ́ sọ rèé. Jẹ́ kó wà wájú. Bí wọn ò bá ti wà wájú, wọ́n máa pa wá. Ṣùgbọ́n tá a bá ti rí wọn wájú bí àwọn Emeṣe, àwọn mo ti dárúkọ wọn lẹ́ẹ̀kan, mi ò fẹ́ máa repeat wọn. Kí wọ́n wà wájú.
káwọn Wọlé Ṣóyínká dúró síwájú. bàbá ẹ wọ́n máa bàbá work. ẹ ló wọn ò nílé sà wọn ò nílé bàbá wọn ò nílé wọn ò nílé ṣú tiwọn. ẹ má máa sọ̀kan tí ò possible mọ́ bàbá ẹ ló a lè accept yẹn lọ bí nǹkan tí ò possible lẹ́sọ̀ ṣé ó possible kémi àti yín lọ fọ́ọ̀sì wọn kọ́ jáde mo béèrè lọ́wọ́ yín ṣó possible kémi kí ní brọ́dà mi ẹ jẹ́ ká lọ sí ilé wọn pé ká lọ sọ fún mi pé ká ṣe protest ṣé wọ́n máa dá wa lóhùn àbí ṣàlè lọ so nǹkan tó bá rí tó tá mọ̀ pé ó lè possible ní kẹjẹ́ ká máa sọ ohun tí ò lè ever possible táwọn bá rí wa tá a bá ń ṣe o ẹ wò gbà ẹ sàṣìǹsì nígbà tí bàbá express tó rí wọn ó jáde tí wọ́n bá rí wọn tó ń ṣe o tá wọ́n jáde o everybody wọ́n jáde o wọ́n lè jáde o ṣùgbọ́n a lè sọ pé kí wọ́n dúró síwájú àfi tó bá yẹ pé àwọn ló sọ àfi tó bá yẹ pé àwọn ló wọn ò dẹ̀ lè méèkì ẹ̀ wọn ò lè announce pé ẹ̀yin ọmọ mi ẹ̀yin èèyàn ó yẹ follow wa wọn ò lè sọ kálukú wa la mọ̀ nǹkan tó ń kó sí kálukú wọn lọ́wọ́ jágàmù tó kó sí wọn lọ́wọ́ ẹni tútù kan tó ti mọ́ra gbogbo wọn lọ́wọ́ gbogbo wọn náà ti involve ara wọn gbogbo wọn náà ti lọ involve ẹni tó bá tí èèyàn bá ti involve ara ẹ̀ sí tó yẹ kó involve sí àti sọ̀rọ̀ àbí àti ṣe nǹkan tó wù lásìkò á nira o dẹ̀ lómi ti invest tí wọ́n dẹ̀ mọbi tó invest sí á lè máa wò pé wọ́n lè gbogbo kan tó ń fa àárọ̀ nǹkan jọ kọ́ mọ̀ lọ́ba jẹ́mọ̀ lójú so many things ni àwọn tẹ́yìn dárúkọ yẹn tí wọ́n lè máa rò tí wọ́n lè fẹ́ fi dáhùn wọ́n lè máa support inú wọn lè máa dùn ní ọ̀ndà yes ní ọ̀ndà but wọ́n lè jáde bẹ́ẹ̀ ṣe ní kán jáde yẹn èmi ò tọ̀yàn bí èmi ò tọ̀yàn bí. ká fojú wọn ká pariwo sí ká pariwo wọn síta ká fojú wọn nǹkan tó jẹ́ máa sọ nìyẹn tí mo hàn máa ká fojú wọn ká má rí wọn gẹ́gẹ́ bí èèyàn tó dáa ká má rí wọn gẹ́gẹ́ bí èèyàn tó dáa ibi tí mo lọ nìyẹn. bàbá mi ò lè rí wọn bẹ́ẹ̀ ta èmi máa sòdodo fún yín níbi fact mo máa ń sọ ń bí a lè ever rí anybody ní àwọn àgbààgbà tẹ́ ẹ sọ yìí a lè ever rí wọn bí èèyàn burúkú kò sẹ́ni tẹ́nu ẹ tọrọ nínú gbogbo wọn including àwọn ọba kò sẹ́ni tẹ́nu ẹ gbọ́rọ̀ gbogbo wọn náà ti gbóhùn lẹ́nu wọn by force ni ìmí wọn á sọ fún yín pé owó rèé ẹ̀mí ẹ̀ rèé tó bá yẹ pé ohun tó fẹ́ máa ṣe nìyẹn ẹ̀mí ẹ̀ máa lọ sí ọkọ̀ gbowó kó rárá máa ṣe títí ẹ̀ wọ́n rí wọn lè sọ gbogbo wọn lè gbogbo tèmi tàwa ń sọ yìí ẹnìkan wọlé sórí bíbá ìlànà náà tó ní níbo ni mò ń gbé mo ní kí ló kẹ́yìn pẹ̀lú ibo tí mò ń gbé ó níbo ni mò ń gbé kí ló lè tó fi ń béèrè mo ní mo wà ní Ìjẹ̀bú ó ní no èyí ẹ má gbọ́ ó ní no ó mọ̀ pé mi ò lè sí ní Nàìjíríà mo ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní tí n bá wà ní Nàìjíríà bí mo ṣe ń sọ fáàtì mi ní lè sọ bẹ́ẹ̀ èyí náà ẹ wò kan ó mọ̀ pé mi ò ní lè sọ òdodo ló sọ so gbogbo wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe rí o wọ́n rí wọn lè sọ wọ́n rí fact wọn lè sọ ni o gbogbo tó ṣẹlẹ̀ wọn lè sọ o tẹ́ bá sọ pé ká máa rí wọn bí ẹni tí ò dáa à ń kàn mọ́ ìyá àwọn ẹlẹ́ni ni o tá a bá ní ká máa wo àwọn àgbààgbà yẹn bẹ́ni tí ò dáa kò sẹ́ni tẹ́nu ẹ̀ gbọ̀rọ̀ nínú wọn o ìjọba tó wà ń bẹ̀ yìí ìjọba tipátipá ni ìjọba nobody can challenge me nobody tó lè takú mi láyà ní ìjọba Nàìjíríà ìjọba tó wà ń bẹ̀ yìí unquestionable ni wọ́n tẹ́ bá ń gbọ́ unquestionable kò sẹ́nibọ́dì ọwọ́ agbára líle ọwọ́ agbára tí Trump ń gbé bọ̀ kó mú bá a ṣe máa hó tá a ṣe máa kun ọ̀rọ̀ yìí tá a ṣe máa mú ọ̀rọ̀ yìí tá a máa mú ní lílá bí a petition ni bóyá lẹ́tà ni ká dàbọ̀ White House l'Amẹ́ríkà káwọn gan máa wò pé kí ló lè tó báyìí ẹni tó máa bá wa fi ayọ̀ hàn dì tó ń bá ní third party ní Nàìjíríà ò lè dúró ẹ̀lọ́ tí ò bá sí third party ní Nàìjíríà pẹ̀lú ẹni third party yẹn tí ò ní gba bribe tí ò ní ṣàbòsí ọwọ́ agbára ńlá kó dúró sí Nàìjíríà yẹn kó bá wọn máa mú un lẹ̀ lẹ́yìn kó máa bá wọn mú kó máa jọ ìdàkadì Nàìjíríà ò lè túbà kó lè túṣẹ́ bó ṣe rí gálẹ́ ni mo ṣe sọ yẹn kó lè túbà kó lè túṣẹ́ tá a bá ní a máa dá dúró another solution nìyẹn ṣùgbọ́n tá a bá sọ pé bẹ́ẹ̀ ṣe wà yìí o pé Nàìjíríà la fẹ́ dúró sí a ní ìdọ̀wọ́ agbára tó ní agbára gidi tó jẹ́ pé wọn ò ní gbọ́ ṣe mọ̀ pé ní ìsìn wọ́n máa ní gbowó dákẹ́ ẹnu ẹ ṣòwò ló fẹ́
àti fún ẹ lọ́wọ́ kí ló tún fẹ́ ṣe ò fẹ́ kẹ̀mí ẹ lọ irú àwọn Amẹ́ríkà tá à ń sọ yìí wọn ò lè fún wọn ní owó pé kí wọ́n dákẹ́ wọn ò lè fi owó bribe wọn ò lè fi anything bribe wọ́n dábàá gíná tó bu ọmọ anybody bẹ́ẹ̀ ni wọ́n bá wà fọ́ mọ́ bẹ́ẹ̀ mi àti ń ṣe lè competition tó máa ní agbára tó pé tí Trump bá rí òun gan máa ní kí ló dé àwọn àwòrán tá a lè send sí torí ẹ máa yí pé ẹ gbà mí ìwọ ni solution wa ìyẹn la rí ìdìlọ́wọ́lọ́wọ́ tá a wà yìí unquestionable ni wọ́n kò sẹ́nìbò tó lè challenge wọn nobody lè ṣe rally tẹ bá ní kẹsàn lọ́sọ̀dọ̀ ọba wọn máa forí pamọ́ ni lè lọ́sọ̀dọ̀ wọn lè lọ́sọ̀dọ̀ ìjòyè kò sí kọmíṣánná kankan tá fẹ́ lọ bá kò sí honorable gbogbo lẹ̀kùn tá ti lè lọ sí tá ti lè béèrè ohun tá fẹ́ ni wọ́n ti tì pa mọ́ wa gbogbo lẹ̀kùn tó yẹ ká ẹdẹ́jà ká tiẹ̀ ṣe báyìí ẹdẹ́ ká tiẹ̀ kọ lẹ́tà bó la fẹ́ kọ lẹ́tà sí lọ́yà wo la fẹ́ pè ta ni agbẹnusọ fún àwa mẹ̀kúnnù nobody kò sí lọ́yà tó dúró fún agbẹnusọ ní Nàìjíríà pé àwa mẹ̀kúnnù o a ní right kò sí lọ́yà tó lè fight fún wa ní Nàìjíríà pé a ní right sí opinion wa a ní right láti ṣe rally kò sí tó bá wà kẹsọ́ ẹ dárúkọ lọ́yà yẹn fún mi ta la fẹ́ lọ bá unquestionable àwọn people yìí kò sẹ́ni tó lè yí wọ́n lọ́wọ́ ọwọ́ agbára ńlá òun ni ká máa béèrè kó sọ̀kalẹ̀ sí Nàìjíríà kó gbé wọn jìgìjìgì kẹ́mi sọnù bẹ́ẹ̀ ni kẹ́mi wọ́n sọnù lójijì kẹ́mi ọmọ wọn máa sọnù tẹ̀lé wọn lọ bó ṣe rí nìyẹn nǹkan tá a fẹ́ nìyẹn lẹ́yìn yẹn kò sí nǹkan míì èmi yẹn kàn yàn bí kẹ́mi wọ́n máa sọnù kí tọ́mọ wọn máa tẹ̀lé ẹni tó bá ti kú àwa tá a kú á máa ròyìn àwọn tó bá kú bó ṣe rí nìyẹn tá a bá fẹ́ pé kí Nàìjíríà o tá a bá dẹ̀ fẹ́ pín àwọn pípù wọn ní jẹ́ ká lọ tá a bá ní à ń lọ wọn ní jẹ́ ká lọ wọ́n fẹ́ máa jáyé wa máa yé ni ọwọ́ agbára náà ọwọ́ agbára náà ló máa jẹ́ ká lọ díran wa máa yé kọ́ máa jáyé wa kọ́ máa jẹ́ tọmọ ọmọ wa kọ́ máa mú wa sí gbà ká wà ní ọ̀dà wọn for life ń tọ́ fẹ́ nìyẹn. a nílò ọwọ́ agbára láti jáde tó ní. káwa máa tẹ̀lé wọn lẹ́yìn ní for life ní ọwọ́ agbára la nídìí o ọwọ́ agbára la nídìí ní Nàìjíríà bó ṣe rí nìyẹn. Nnamdi Kanu gan ti kọ̀wé sí Trump so anybody tó wà mọ̀ wípé ẹ̀kọ́ fún wọn. ni ẹsẹ̀ ìdí ẹ̀ gbogbo nǹkan tá a lè ṣe ojú yẹn lọ. ẹni tó bá fẹ́ gbóhùn sókè kí ẹ jẹ́ ká gbóhùn sókè à ń gbọ́ yín sà. ok mo fẹ́ sọ kinní kan tó yẹ pé fún àwọn tán rò pé Trump ń bọ̀ wá képo wá fẹ́ kó resources sí ṣé bí àwọn èèyàn wa gan ibi àwọn politician wa ló ń kó resources sí lọ sí bá wọn tóun gan bá wá kó ìyẹn gan ló lè fẹ́ bọ̀ wá nùjú rárá mọ̀ pé ẹ pé bá bó ṣe sọ lẹ́ẹ̀kan náà olóòótọ́ wọ́n bá wà lójú. kó fà wá kó nǹkan àbí. wọ́n kó wá kó àkúmọ̀ pé òun ló ń kó bọ̀tì yàtọ̀ sí pé àwọn arábìnrin ń kó wọn gbogbo wọn kó wọn bá wọn lọ́hùn nìyà gbogbo wọn ló lá àkáǹtì síbẹ̀ náà ọmọ wọn ò sí ní Nàìjíríà àbúbá tàwa so ó fẹ́ kẹ́ mọ̀ ni pé ní kẹ́tọ́kùlọpọ̀ òòrè tán realize ni pé àwọn tó yẹ pé wọn wà politically matured from the September 11 America ti vow pé anywhere tí àwọn Islamic terrorists bá wà wọn á wá wọn débẹ̀ wọ́n ti vow wọ́n ti sọ gbogbo the whole world ló gbọ́ yẹn lẹ́nu wọn so ìgbà tán lọ sí Pakistan lọ mú Bin Laden nígbà Obama tó Obama lọ mú wọn sọ fún àwọn Pakistani náà kí wọ́n ń bọ̀ wọ́n paralyze satellite wọn gan gbogbo wọn náà paralyze wọn mọ̀ gbà wọ́n ti wọlé bẹ̀rẹ̀ ti jáde ní ìbàtú bí 1.5 years ago ń bì báyìí ńgbà tán ní Nàìjíríà American tán kidnap wọ́n ti wọnú Nàìjíríà wọ́n ti release báyẹn kán tó sọ fún Nàìjíríà government ta ló ń sọ pé èèyàn lòun ju ẹ rò pé kékeré oní kékeré ni ó lè ra ní lọ́jà dùgbẹ́ ní àbí wọ́n ta ní ọjà òyìnbó àjùlọ ọ̀hún ta ń bẹ̀ ó lè ríra ní Amẹ́ríkà bá fẹ́ wá gba kan tó bá fẹ́ ó máa sọ fún mi pé òun bọ̀ ní kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ ní nǹkan tẹ́ máa fi gbàrà yín lẹ̀ kéèyàn dúró ń bẹ̀ yẹn mo mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ wá release wa ní nǹkan tá a nídìí náà fẹ́ wá ṣe so kò ṣe pé báyà fún resources kan náà fẹ́ wá gbé kíní kan so ìyẹn kọ́ so mo mọ̀ pé after that September 11 man kan wà ní ìwà gbogbo ẹ̀yìn tẹ́ wà ní ló ń tẹ́ ń gbé ní UK lẹ́mọ̀ yẹn pé man kan náà pè ní Amsa alápá kan báyìí North London báyìí ló ti ń preach ní
nínú mosque kan bẹ́ẹ̀ tó ń preach tó ń instigate àwọn boy tó wà ń bẹ̀ kán lọ máa jì kínní ìgbà tán gbé ńkọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ó wà ní Guantanamo terrorist ló wà láti gbà yẹn kò dẹ̀ ní jáde ibi tó máa kú sí nìyẹn ìkan dẹ̀ wà tán pè ní Hamsa ẹ̀mí tán ohun yẹn wọ́n pè ní Hamsa ìkan wà náà pé Abu Qatada Theresa May make ọmọ Jordan ni ó make sure pé wọ́n gbé lọ sí ìlú ẹ̀ ìyẹn wọ́n ká òun yẹn pé àwọn tó ń sọ̀sọ̀ terrorist yẹn ok wá ti yẹ pé àwọn UAE that means 2020 just about 2 years ago náà ti list gbogbo àwọn mẹ́fà kan tó rò pé àwọn ló ń sọ̀tọ̀ terrorist ní Nàìjíríà wọ́n dé làwọn kan lọ́dọ̀ wọn lọ́wọ́ yẹn wọ́n dé ní ìmọ̀ àwọn ọmọ yẹn wọ́n sẹ̀dẹ̀ sí Nàìjíríà ṣé Tinubu ò rí ni àbò sọ pé wọ́n fẹ́ lọ pa kó wọn ò rí ni ǹjẹ́ ẹ̀ mọ àwọn ẹ̀dẹ̀ ní wọn àmẹ́sàn orúkọ wọn wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni. second time ni sà torí second time ló rí gbogbo ẹ̀. ẹ máa wo Gumi ṣe bí wọ́n rí padà ní Saudi Arabia wọ́n jẹ́ kó wọ Mẹ́kà bíkọ́ wọ́n ti mọ̀ pé òun pẹ̀lú wọn ló ń sọ̀sọ̀ terrorist wọ́n lé padà ó tún wọ Nàìjíríà freely irú ìyẹ̀dábẹ̀ yẹn kò yẹ kán dúró sí airport gbèdé kán gbé ni ó wá jẹ́ sówó rẹ̀ ìgbà tó bọ̀ láti US tán dúró sí airport tán tarogate tán arrest ẹ̀ irú Gumi yẹn tó yẹ pé òun gan ni godfather àwọn kidnappers àti terror gbogbo nǹkan tó ti sọ tó fẹnu ara ẹ̀ sọ kì í ṣe ọ̀rọ̀ pé kìíní gbogbo kìíní wọ̀nyẹn. Vice President yes ó wà appalling pé ká mú gbogbo kìíní wọ̀nyẹn ká máa gbogbo ẹ̀ ká máa fi ṣoṣùn ká máa fi pàdú ara wa bá a ṣe ṣe Kebara tóun àti Fidel Castro tán jọ fọ́ọ̀mù revolution ní aláyọjọ́ yẹn ó ló sọ pé ó sọ ní Spanish language ní mejor que el hombre morir de piel de que vivir de rosilla ó ló ń bẹ́tà kọ́ ọmọkùnrin dúró lórí ẹsẹ̀ kó kú lórí ẹsẹ̀ ẹ̀ dàpé kó máa kó wà lórí ìkúnlẹ̀ títí láláì nǹkan tó yẹ káwọn ṣe nìyẹn àwọn ìkúnlẹ̀ láwà náà láti ọjọ́ yìí náà déyìn nígbà tí mo bọ̀ láti nílò òyìnbó tẹ̀dá àbàkán fa sọ pé 2/3 of my life pé màá lò ń lo òyìnbó màá ní kókó dànù kí ló jẹ́ bẹ́ẹ̀ báwo tá ti máa lò ń bẹ̀ pé mo lo 5 years lo 10 years bá ti parí education mo padà sí Nàìjíríà nìyẹn ṣùgbọ́n òun lè léyìn sí náà ibẹ̀ òṣèwà kò ṣeé lọ mọ́ nsìn kò ṣeé lọ mọ́ tó jẹ́jì pé kìnìún àwọn wọn sọ pé primary responsibility president ni pé kó secure the life of and the properties of Nigeria ìyẹn ò ṣẹlẹ̀ náà nǹkan tó ṣe èdè ló mú Tinubu ni bóyá èdè ló mú kò yé mi ó ń pa wá títí dé Kwara àwọn èèyàn tiẹ̀ ó dẹ̀ ń wò wọ́n ò ṣe anything ó wá ń sọ pé ká lọ bá gọ́vùnà ká lọ bá kinní kan àwọn kan sọ̀rọ̀ ńlá pé àwọn ọba wo ni ọba méjì náà pa lẹ́kìtì náà ṣe àwọn gan wọn nídìí bodyguard ni nísìnyí ó ṣe wá give excuse ní pé òun má rí Christian tẹ ọmọ iye convoy tó ń bá ìyàwó ẹ lọ tó bá ń lọ àwọn SUV àwọn serious tó máa escort ìyàwó ẹ tó bá ń lọ kò dẹ̀ sínú constitution nǹkan tí ọ́fíìsì ìyàwó ẹ ò sínú constitution wa kò sínú constitution ọkàn ń náwó sí ní ọ́fíìsì ẹ gbogbo kí ti Buhari ńkọ́ ìyàwó ẹ ò ní ọ́fíìsì ìgbà tó wà ń bẹ̀ òun pẹ̀lẹ́ òde ẹjọ́ gbé gan tó wá jẹ́ pé tiẹ̀ ló ṣe yàtọ̀ tí Tinubu kan ń wò wá mo ń wo pé ṣé ọ̀gbẹ́ni wá ṣé òjò kì í ṣe pé kò lágbárí bọ̀ tó wà ìmọ̀tara nìkan náà ní gbogbo wọn. bàbá ọmọ lọ́fíìsì ìyàwó lọ́fíìsì ọkọ lọ́fíìsì ni. yes mo mọ but kò sí nínú constitution mo sọ ni pé kò sí nínú constitution it's not kò wà constituted but pé ẹnìkan sọ pé senator wo ni senator bá tèmi lọ ni tèmi kọ́ ló bá lọ gómìnà bá tèmi lọ ẹ máa wo ilé tó ṣe wà ń rẹ́rìn-ín sí náà Fáyẹmí the former governor after Fáyọ̀ṣe tó rẹ̀ pé a mọ̀ pé nǹkan tó ṣe ń gbà yẹn ẹ mọ̀ pé ó náà ó wà fọ́ọ̀nì sí bẹ́ẹ̀ ìgbà tí Akérédolú tó ṣe anti open grazing ní Ondo kò support ohun tí gómìnà Èkìtì gbà yẹn kò support owó ló lọ kó jọ ń tiẹ̀ kí ló kàn án kò support Akérédolú gbogbo gómìnà tó wà nílẹ̀ Yorùbá kò sí à ń fi Akérédolú ẹlẹ̀ lónìí òun náà wá lọ sí Ọ̀wọ̀ church tó fi lọ pa ìbọ̀tẹ̀ more than 40 people nínú Ọ̀wọ̀ ní church yẹn Akérédolú náà trace lọ gbogbo wọn fi máa yẹn lẹ̀ ó dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ìgbìgbọ́ ni kò sí gbogbo wọn tó ń support àwọn mélòó ló support inú wọn gbogbo wọn kàn wọ́n mílíkì ní kan tó láti kó rí kíní wọn kan tún lọ di senator àbí kó jẹ́ pé house of assembly ibẹ̀ náà máa ń parí sí wà lọ́ máa sùn bẹ̀ kò tó kàn wọ́n owó yẹn ló wà after wọn bá ti wá lọ Tinubu òru tiwa náà kò tiwa lóró lọ ókè ńgbà tí a bá sọ pé ká wá protest bí kún ìṣe sọ lóòótọ́ protest bí bá wo ẹ̀gbọ́n kan ti ṣe é gòsọ láìpẹ́ ni
àwọn tó máa jáde ní àwọn agbèrò wọ́n ti kó wọn sọ̀nà wọ́n ti fún wọn wọ́n á ti fowó bá ti wọn jẹ́ Sego sọ pé 2027 anybody tó bá ti vote APC tó agunyan láyé alọ́gbọ̀bẹ̀ lọ́rùn Sego sọ ní 2 weeks ago gbogbo yín lẹ́gbọ́ kéèyàn ló fẹ́ protest kéèyàn ò ní gbé kéèyàn ní kó gbogbo àwọn agbèrò tó wà lẹ́kọ́ ló máa kó sọ̀nà lólu ẹ̀ so gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn báwo ló fẹ́ lọ protest àwọn bàbá tẹ́ni kan lọ protest yẹn bàbá wo ni bàbá tó ń jẹ́ mbẹ̀ ló máa ní kó jẹ́ ká lọ protest àwọn bàbá kan wà tó yẹ kó mọ̀ mọ̀ gan tó jẹ́ pé ẹgbẹ́ lè pẹ̀lú ẹ̀ pé tó bá òun pẹ̀lú ọ̀nà máa ń pínwó sí kíní kan ni wọ́n England the last election 2023 wọ́n tún wá ṣe kíní polling vote ṣe àdáńdàmẹ̀ wọ́n create omi ilẹ̀ bá ṣe sí tiwa jẹ́ kó ń wá bẹ́ẹ̀ jókòó fi ṣe àjòkó báyìí náà ṣé ìyá ló máa ní kíní káwá fò gbogbo àwọn ọmọ yẹn ok so gbogbo nǹkan tí àjọ tẹ bá ti ń kọ lẹ́tà kìí ṣe pé kí wọ́n pa gìgì Boko Haram nìkan àwọn sponsor àwọn wọ́n sọ pé wọ́n kọ́ máa gbé líìsì wọn jáde mo dẹ̀ bẹ̀ gbogbo wa tó máa ti gbé líìsì yẹn jáde gbogbo ẹ́básì dìkejẹ́ ká kọ́ mọ́ àwọn tó ń sponsor àwọn Boko Haram tó ń pa àwọn èèyàn ní Nàìjíríà ní ojú wọn ní orúkọ wọn ní kọ́ má lè wọ ẹ́ ní ìlú òyìnbó ẹ jẹ́ ká post ẹ̀ Amẹ́ríkà ní London ní ká gbé kiri ká lẹ́mọ́ gbogbo ibi ká kọ orúkọ wọn sí kiri ká lọ lẹ́mọ́ bí ní ibi tá ti tètè máa rí ní ẹ́mbásì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ̀tọ́ oníkà tó sọ yẹn jákè sọ fún wọn àwọn òjò kìíní wọn àmọ́ pé ara lẹ̀ ń wò wọ́n. tọ́mọ ti gbórúkọ wọn jáde ká sàkúlẹ̀tì ẹ̀ ọba àdá gbogbo ibi ní ká lẹ́mọ́ everywhere ní ká lẹ́mọ́ everything ẹ̀jẹ̀ nítorí Ọlọ́run. àwọn gan ti ní lísì gbogbo ibi ní kẹjẹ ká lọ lẹ́mọ́ everywhere gbẹ̀yìn afọ́jú bá kọjá ń bẹ̀ kó rí ẹ jọ̀ọ́ wọ́n ní wọ́n máa gbé orúkọ gbogbo àwọn sponsor jáde pápátá ẹ̀dẹ̀ jọ ẹ jẹ́ ká máa kọ́ mọ́ lẹ́tà wọ́n bá wa yanjú gbogbo wọn pápátá tó tán bá wà láyé wọ́n tún lọ gbé àwọn míì dìde o ká bá wà láyé wọ́n tún lọ gbé àwọn míì dìde bàbá mi mò ń gbọ́ yín sáì má bínú. ẹ bá rí àwọn email tí a lè send ẹ sí. ó ṣe rí nìyẹn. ṣe rí nìyẹn tó kán jẹ́ káwa lálàáfíà kán pa wá káwa ọ̀rẹ́ tábà tí bá ṣe ń wò wọ́n bẹ̀rẹ̀ àmọ́ dótọ́ ni bàbá ṣe ń gé wọ́n ní kékeré láti ń pẹ̀já àrókù káwọn ti ń gé wọn lọ́wọ́ náà ìmáwọ̀ máa rú mi ẹgbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n tó bá ṣe ń gbé kan nìkan rú jáde irú ẹrúgbà ni wọ́n ẹ mọ̀ pé ẹ rò pé ọ̀rọ̀ tí Sego sọ yẹn mo wà ṣọ́ọ̀kì nígbà tí mo tún gbọ́ ẹ lẹ́mu ní ilé tó olú ọmọ tí ó ṣe tiẹ̀ lára ní dọ́kínní ìwọ náà tún wá gbéra ṣe yẹn ó dẹ̀ ní pé what do you mean? ó ga mi mọ̀ pé lọ́ọ̀dà ẹ̀dẹ́ burú ẹ̀dá ẹ̀ jáde ó jẹ́ pé àyè àgbèrò rẹ̀ àrí ìgbèrò ẹ̀yin àwọn ẹ̀ náà ló ń bẹ̀ kó jẹ́ ìgbà tó bá yá sẹ́yìn ọmọ wa sọ pé ibo ni ṣé ibo la Sego ni tó tún wá ń bẹ̀ àwọn olóńgbà ló ń rí fàṣí pé wà á ní tèmi ò bá vote fún APC màá yan láyé màá lọ gbọ́ bẹ̀ lọ́rùn tó pé wàá pa ó dẹ̀ máa rìn free ní irú yẹn nǹkan tó yẹ kán ṣé owó rẹ sọ tó ẹ nígbà tán lọ ààrẹ ẹsẹ ni kò ṣe tó ẹ kó sọ ẹ náà revolution lásán ló mẹsàn tán lọ ààrẹ ẹsẹ fún bọ̀tẹ́ ẹni tó ń tẹ̀tẹ̀ àwọn voters tó ń gúnyàn láyé wọn lọ gbọ́bẹ̀ lọ́rùn ó yẹ ká ààrẹ ẹsẹ kan pé ọ̀gbẹ́ni kí ló dùn mí bàdà ṣé abẹ́ òwe ò lànà àgídìgbò ọlọ́gbọ́n níjọ kò sẹ́ni tó mọ nǹkan tó wù yẹn náà pé wàá máa pa wọn nìyẹn tó bá gúnyàn láyé tó bá bẹ́ẹ̀ the same thing náà ni so káyé wu ara wa wò mo dẹ̀ ti sọ kíní kan gan gbogbo èyí tó ń sọ yẹn pé kíní kan ṣe ni kò tí ì mọ̀ ni pé ó sábà lẹ́kọ̀ọ́ gbàtà àwọn 1 million boys tí wọ́n fẹ́ lọ́wọ́ adáṣà àdúgbò wa gbàtà táwọn náà rí mo sọ fún wọn pé grandfather làwọn jẹ́ fún wọn àwọn náà gbà náà tó bá débẹ̀ tó bá bá wa náà àwọn náà mọ̀ pé àwọn lè máa gbé nílò òyìnbó ṣùgbọ́n Nàìjíríà Yorùbá ni wá àwa ti lọ lé náà àwa náà ti bọ̀ àwa la carry out wẹ̀tẹ̀ ń dọ́kíní wẹ̀tẹ̀ àwa la carry out so agbára sì wà ọmọ tó bá kọjá yìí ẹ̀ wọ́n máa àwọn náà bá àwọn bàbá ìnáwó bẹ̀ wọ́n ní 1 million boys wọ́n ní. so àsìkò àdúgbò wa wọ́n lè yọjú àwọn gan tẹ́gbà táwọn èèyàn gan rí wọ́n rẹ́ni tó rí mi tó rẹ̀ pé bàbá ẹ̀ ṣe bí lóyìnbó ló wà ṣé àwọn bàbá náà lágbára belé agbára sì wà ó èmi fúnra màmá jírájà ògùn wà ní. yes táwa náà wọlé ká jáde wíwọ aṣíwájú lè bá gbogbo àti tẹ́nẹ̀tì mi àti gbogbo wa. bàbá ṣé ká máa sá ni ṣé ká máa sá. àti sàwò ni ọmọ tó bá kọjá yìí ẹni àbòye kò sọmọ tó máa ní kọ́ńfì kankan kú ẹ̀ ń ní kò sọmọ náà tó máa lóun jáde
tó máa sọ pé kí ni kan ṣe wà ní ìwọ 1 million but 1.2 million èyí tó máa kú jù lára ló máa pọ̀ jù lára wọn wà tó bá rí ọ̀rẹ́ ẹ̀ tó bá rí gbogbo tó ń kú tó. ẹ ṣeun gan ni bàbá thank you sir ẹ tún máa ganu sí ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ kú àgbáyé àdálẹ́ sàn thank you sir. Bàbá kí lorúkọ yín náà bàbá white ẹdẹ white à ń gbọ́ yín ẹ hàn mútu ara yín. wọ́n ní ẹ̀ka lẹ́ o ẹ̀ka lẹ́sà. mo ní ilé tó ń ṣe yìí ó máa ń kọ́ tó fi ń dùn mí ṣe rí aláwọ̀ kan tẹ́ pé kò affect wa gbogbo tó ń lọ́sẹ̀ tó ń ṣe Nàìjíríà kò affect wa bọ́ báwo ni èèyàn ṣe máa pa ọmọ ènìyàn then anybody rẹ̀ sọ̀rọ̀ èmi tí ẹ sọ pé bá ṣe fẹ́ rí bẹ́ẹ̀ pé àwọn arábí fẹ́ gbà fẹ́ di gbòdògbòdò sí ọ̀nà wọ́n máa pín ilé everybody lọ́wọ́ irin wà wọ́n máa fún everybody ní irin at least tó wọ́n máa pa mí gan kí màá pè mí náà pa kan pín irin wá níbi ká máa wòran ká máa pe gbá kan ká máa pe àwo kan aláyé tó wà lórí oyè yìí honestly àbáyé kálá gan àwa Tinubu yẹn kò rán ya anybody àti gbà ẹ̀ sàṣẹ mo ti mọ̀ pé bàbá yẹn ní issue lẹ́kọ̀ọ́ tiẹ̀ wọ́n pa àwọn èèyàn aláyé ò tiẹ̀ nígbẹ́ kí ni kò mú wa ṣe because torí mission ni. F1 444 F1 ẹ bá wa kọ F1 444 pányin ni kẹsàn bàbá pányin. àṣẹ fún ẹ ti gbọ́ Yorùbá sí ni. bẹ́ẹ̀ ni ẹ ní pányin. ok ní wọ́n máa pa àwọn èèyàn ní kíní bàbá òde sọ̀rọ̀ tẹ bá rántí gbàtà láyé lọ sí ilé àwọn arábí ìgbà tó lọ campaign kí ló sọ bẹ́ẹ̀ kó sọ kọ́kọ́ pọ̀ dé kọ́kọ́ pariwo alhamdulillah ó tán wọ́n fi dìbò fún ló tán nǹkan tẹ́mi kọ́ sọ táwọn gẹ́gẹ́ bí àti ẹ̀yẹ sọ́lẹ́jà ẹ̀ ló lé pé tram tó máa ń bọ̀ kan yá dé kódà tí sójà wọn ò bá pé kán wá pè mí nígbà máa join wọn láti ibẹ̀ máa gbé máa wá tíkẹ̀tì lọ sí ibi tó wà tó bá ti ní ìgbìmọ̀ sójà máa join wọn èwo ní wèrè wọ́n dẹ̀ ń bá wọn yàn sọ ọ́ dẹ̀ ń parẹ́ kẹ́ bá pé gbogbo àwọn olórí wa wọ́n ò mọ̀ bàbá Trump ń sìn ó sọ̀rọ̀ ẹ̀rù ń ba gbogbo àwọn olórí yẹn àwọn wẹ́wẹ́wẹ́ ọmọ kiri lọ́kàn ṣe bí kínní àwọn tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ló ń ṣe bí kínní tí ó ti yé tí bàbá Trump bá ti ń bọ̀ ẹni bá ní nọ́mbà ẹ sọ fún pé tí wọ́n bá nídìí mọ́ sójà àwa wà á wò sí US ọba máa débẹ̀ a máa jà fún àwọn tí wọ́n lè jà fúnra wọn kò make sense na ẹni gbọ́dọ̀ máa yẹ pé òun ni olówó lágbára jù ẹgbàgbé owó àwọn láti àmì òní òdiwó pọ̀ àwọn ti lóòótá máa níná ó ti yẹ ti wà ókè. ó nìyẹn www. bàbá tó ń béèrè lẹ́ẹ̀kan ó ní wọ́n kọ sí kinní yẹn. ok ṣé ìgbésẹ̀ ilé ẹ kọ́pì ẹ kọ́pì. ok mo ti ẹ ṣe yà ẹ ṣe gan. ta ló ó kú kí lorúkọ yín náà. aya ours à ń gbọ́ yín ṣé aya ni ẹ hàn mútu ara yín ẹ̀ka lẹ́mà mo fẹ́ kọ́ ẹ̀ka lẹ́sà o. ẹ̀kọ́ àtàrọ̀ mọ̀ ọlọ́run tún máa ràn yín lọ́wọ́ mẹ́rin fẹ́ kí Nàìjíríà dá ọlọ́run jẹ́ kí ilé àtọ̀nà tí ń nà kó dá owó kókó tẹ́tí sọ látàrọ̀ bẹ́ẹ̀ náà ní orí solution kan tó wà náà ni pé kí agbára tó ju tiwọn lọ kó wá sí Nàìjíríà torí tó wá ní pé ti protest ò lè work ìgbà tí EndSARS àwa youth àmọ́ tó ju wá rí so ọ̀rọ̀ protest yẹn is no way kò lè work tí Donald Trump bá ń bọ̀ ó jẹ́ kó ètè yá torí tó bá fi lè ṣe election 2027 báyìí another wàhálà ni torí another wàhálà tó máa kó sí torí ìta tó wà táwọn àndọ̀ yìí gan àti ìbọ̀ táwa tó wá bọ́ sí 2027 ó tún máa le sí ni ó máa le gan wọ́n ti ń sọ Tinubu ti ń sọ bá di January ó fẹ́ máa gba 20% ó máa gba 20% lórí kan tí everybody make in the country láì ṣe anything nínú country sí country àwọn fẹ́ máa ó increase tó fẹ́ increase tax 20%
lórí income tí everybody bá make as Nigeria citizen. Tap tó bá dẹ̀ fi lè di January ó sọ pé ó máa bẹ̀rẹ̀. ẹ jọ tó bá dẹ̀ di January ó máa bẹ̀rẹ̀ ní happen and then tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí happen nílé báyìí another problem ni. tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí happen by another problem ni tí Donald Trump bá ń bọ̀ kó tètè dé torí wàhálà gidi gan ni nǹkan tí Tinubu ń fà lọ́wọ́ fún Nàìjíríà báyìí wàhálà ọgọ ló ń fà fún Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn youth kò wọn lè ṣe anything wọ́n máa ti sọ pé wọ́n ń sọ̀rọ̀ báyìí wọ́n máa lọ pa mọ́lé ni wọ́n ní gbóhùn ẹ̀ mọ́ so best thing tí mo mọ̀ pé ó lè ṣẹlẹ̀ náà pé ọwọ́ tó ju tiwọn lọ agbára tó ju tiwọn lọ bí Tinubu sọ pé òun bọ̀ yẹn òní kó ṣẹlẹ̀ àwọn tó bá lè ràn wá lọ́wọ́ láti jẹ́ kí nǹkan tó sọ ẹ̀ kó lè tè wá sí ìmúṣẹ òun náà ni àdúrà tá à ń gbà wípé kí Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ náà ni. ẹ ṣé mà. mo ti gúnlẹ̀ mà. ẹ káalẹ́ o gbogbo àwọn ọmọ aládé. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.